ẹ̀ ń fi bí Paso àti Currency ṣe jẹ́, ẹ fi ń wé bí Paso àti Wasiu Ayinde ti ṣe jẹ́. Wasiu Ayinde ti ń sọ wípé orin tóun gbádùn nínú orin Pasuma kò ju Justo náà ní Justo náà ní Paso. Ẹ lọ wo gbogbo àwọn ibi tí Wasiu Ayinde bá ti ń sọ̀rọ̀ nípa Paso, ẹyọ kan tí ń múnú láti ẹjọ́ ẹ̀ kò dẹ̀ bí bọ̀bọ̀ yẹn nú, kò bí bàbá yẹn wípé nọ́mbà 2 lẹ́yìn rẹ ni, òun ló kàn lẹ́yìn ẹ, bàbá àwọn ọmọ kan ni, ọ̀gá àwọn ọmọ kan ni, kó o mọ ní Justo nìkan lórin tó kọ tó dùn mẹ́nu jù. Orin over 20 years, over 25 years. Wàyí di sìn yìí dè ní Ọlọ́run. Mo mọ àwọn ọ́fíìsì tó jẹ́ pé tí n bá ń lọ bẹ̀ mí ní, tí n bá fi orin fújì, tí n bá fi fújì, tí n bá fi ṣe ringing tone mi tẹ́lẹ̀, tí n bá fẹ́ wọnú ọ́fíìsì yẹn tí mo fẹ́ lọ gbaṣẹ́, màá yọ kúrò. Sọ ni iyì rẹ lágbàáyé ní kókó. Ilé mélòó ń Gbénga Adébóyè kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀dọ́là. Yes. Ilé mélòó ni epo àkàrà kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀dọ́là. Ilé mélòó ń Barrister kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀dọ́là. Sọ mọ iye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti lówó tá a ti gbàgbé wọn. Nígbà ẹ bá ti wá gbé tẹ́ ti ṣàwọn ṣẹ́ bìrìbìrì kan lẹ́yìn, tẹ́ ti ṣe àwọn oṣólẹ̀ kan, tẹ́ wá fi orin ṣe bojúbojú, tó wá ń fìyẹn mọ́ fẹ́ fi kàńtà bí kí ló kà wá pẹ̀lú ẹ ṣé fíù. Mo kí onílé, mo kálejò, mo kí lọ́kùnrin, mo kí lóbìnrin, mo kí kú dédé àsìkò tá a bá wà lọ́dọ̀ tí bóyá ọ̀sán la wà ní ẹ káàsán, bóyá àárọ̀ bá ní ẹ káàárọ̀, tó bá dẹ̀ jálẹ̀ ní lọ́dọ̀ tí ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. Ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín náà tún ní Alákànní Comedy TV. Mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí fídíò kan tí mo bá pàdé nísìnyí ní orí ẹ̀rọ ayélujára. Méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àkọ́kọ́ Wálé ẹrú ọba, ẹ̀kejì Abubakar Abdullahi. Ọ̀rọ̀ tí àwọn méjèèjì sọ, fídíò tí wọ́n ṣe, ó dá lérí ọ̀rọ̀ Paso, ìbáàsí àgbà, ọ̀gá ńlá Fuji one. Ẹni ayé ń kọmi inú ẹ̀ tí ò kọmi inú anybody lágboolé Fuji. Ẹni tó yẹ pé ń bá súnmọ́ yóò jẹ́ èèyàn ó fẹ́ bó kọ̀. Tí ogun ìdílé bá wà lẹ́yìn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé kò ní jẹ́ èèyàn. Tí èèyàn bá kọ kádàrá rẹ̀ tí ò bá kọ dáadáa, tí ò fi ní padà ṣẹ́, tí ò fi ní di dáadáa ni kéèyàn mọ́ la ìbápàdé pẹ̀lú Paso nínú ìrìn àjò ẹ̀. Tí wọ́n bá ti ń dá padà lọ́nà, tí àwọn gbógun ìdílé kálukú sọ̀tọ̀ọ̀tọ̀, tó wáyé pé bí ṣe ń dẹnu ọ̀nà wọ́n ń dá padà tí ò fojú kan bá wà sí àgbà. Possibility wà ká jẹ́ wípé ogun yẹn ò borí ẹ̀. Ṣùgbọ́n tó bá fi mú ẹ tó fi láǹfààní àti wọlé tọ̀ aláyé one on one, gẹ́gẹ́ bí táwa gbọ́ o, one on one, gbàgbé o, bí ó ti mọ ni ó mọ̀. Ìka ò dọ́gba o, ṣẹ́ ti rí. Ìka ò dọ́gba lóòótọ́, ṣùgbọ́n pé tiẹ̀ wà ní sàn ju àwọn yòókù yín lọ lágboolé yín, kò sọ̀rọ̀ ńbẹ̀. Kó má jẹ́ ẹ̀kan lọ lásán ló bá láǹfààní pé ẹjọ́ feature, orúkọ tiẹ̀ náà ti lọ nìyẹn. Ṣí bébì bàbá ìyá tún ń jẹ́ orin òun àti Paso àti ọdún over more than 20 years ago báyìí. Ó ń jẹ́ níjọ́ wo ní orí Facebook. That is to tell you pé encounter yẹn ẹ̀kan péré ló wáyé. Lóòótọ́ lẹ́yìn ìgbà náà wọ́n ti jọ ṣe fíìmù, wọ́n jọ ṣe oríṣiríṣi o, but ẹ̀kan yẹn náà jọ kọrin. Ó dẹ̀ sì ń jẹun rẹ̀, ó ń jẹun orin yẹn ló fún lórúkọ ẹ̀, ló fi sí limelight lẹ́yìn. That is where èèyàn ti Paso jẹ́. Sí, bí o fẹ́ sọ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n tètè wọnú ọ̀rọ̀ ká má bàa gbà wá lásìkò rẹpẹtẹ, because ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kí ká máa fà bí ẹ̀ ń gbàgbà ọtí. To be sincere, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò yé Wálé ẹrú ọba, kò dẹ̀ yé Abubakar Abdullahi lórúkọ blogger yẹn, kò yé àwọn méjèèjì. Tó bá yé yín ẹ ní gbé bí Paso ṣe jẹ́ sí Currency kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde. Bí Wasiu Ayinde ṣe jẹ́ sí Paso
kẹ́ ẹ mọ́ wá gbé sẹ́gbẹ̀ẹ́ bí Paso ṣe jẹ́ sí Currency, kò jọra rárá, kò jọra rárá, kò jọra rárá, kò yé yín, kò yé yín rárá rárá. Paso ti lórúkọ, Paso ti stand as a brand. Orin wo ni Wasiu Ayinde ló fi pọ́n Paso lérí? Nínú orin tí Paso tí Wasiu Ayinde ti ń kọ ń gbèsè ayé ẹjọ́ títí ń kọrin, èwo ló kọrí tó fi pọ́n Paso lé, tó fi sọ pé Paso yìí ó wọ́ ti kéèyàn máa gbọ́ orin ẹ̀? Orin wo ni Wasiu Ayinde lòun àti Paso jọ wà lórí stage, tàbí tí Wasiu Ayinde tó bọ́ sínú rẹ́kọ̀dù ẹ̀ tó wá kí Paso síbẹ̀ tó wá ní orin rẹ̀ yìí dáa o, orin tó yẹ kẹ́ ẹ máa gbọ́ ni, best orin ni, àbó lọ náwó Paso sókè lẹ́kọ̀ọ́ ni? Ṣé Wasiu Ayinde ló lọ náwó Paso sókè kan tó máa gbọ́ orin ẹ̀? Ẹ jẹ́ tá bá ti Yorùbá lẹ fi ń sọ̀rọ̀, sẹ́yìn ṣe Yorùbá ni ẹ̀yin méjèèjì, àtàbùbákà àti Wálé ẹrú ọba àbí kí ló pera ẹ̀? Gbà tí òun ṣe pẹ́ kì í ṣe Yorùbá, ṣé bí Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu, tẹ́ bá ti ẹ̀jẹ̀ gùn ẹ fi làákà ìgbé náà. Ṣé ìwọ lè ṣe èyí kankan náà ẹ̀yin méjèèjì? Èwo ló lè ṣe? Ṣé ìwọ Wálé ẹrú ọba ló lè ṣe, àbí ìwọ Abubakar Abdullahi ló lè ṣe? Ẹni tó jẹ́ blogger bíi tiẹ̀ kó máa sọ fáwọn èèyàn pé ó yá kó máa gbọ́ òun náà. Ẹ máa lo number 6 náà, ẹ máa lo number 6. Nǹkan tí ìyá tó bí Táyé Currency, tí bàbá tó bí Táyé Currency tí ò lè ṣe fún Táyé Currency ni Paso ṣe fún. Ara abo ni Táyé Currency, ara abo ni gbogbo tó ló ń jẹ láyé. Táyé Currency of all people, irú Táyé Currency máa wọnú Paso. Ẹ mọ̀ tí wọ́n ń pè ní ìwọ ọ̀gá lórí ọmọọṣẹ́ ni. Paso fúnra ẹ̀ ló gbéra ẹ̀ tó sọ wípé òun fi Wasiu Ayinde ṣe mẹ́ńtọ̀ nìyẹn. Anybody lẹ lè mú ní mẹ́ńtọ̀ yín, anybody lẹ lè mú role model yín. Ó nígbà tó ṣe orin ẹ̀ ló prompt òun láti ṣètò. Currency kì í ṣe pé wògo lọ, kì í ṣe pé Paso máa wá ògo lọ sọ́dọ̀ Wasiu Ayinde. Ọlọ́run fún ní ògo tiẹ̀ lọ́tọ̀ ni, on a neutral ground. Ṣùgbọ́n wípé Wasiu Ayinde ń kọrin, bí Wasiu Ayinde ṣe ń kọrin ló prompt tiẹ̀ náà láti wò pé àǹtẹ́ni yìí ṣe mí náà lè ṣe. Mo fẹ́ kẹ́ gbọ́ Yorùbá yẹn dáadáa ni o, ẹ fàlà síbi tí mò ń sọ yẹn. Ìtẹ́ni yìí ṣe èmi náà lè ṣe láti fi jẹ́ èèyàn. Ìtí Paso sọ nìyẹn nígbà tó rí Wasiu Ayinde Tàlàsó 84. Nígbà tí Currency ń kọrin, torí pé kò sọ̀nà àbáyọ mọ́, torí pé kò sí nǹkan kan mọ́, tó dẹ̀ ń kọ́pì Pasuma, ó ti ń kọ́pì Pasuma, ó ti ń lù kó jọra, ó ti ń fà kó tóra, ó ti ń nàgà ọwọ́ rẹ̀ ó tó. Àwọn tán fẹ́ràn rẹ̀ wọ́n wá gbé lẹ́yìn pé wá lọ bá bàbá yìí tó ń kọrin bí rẹ̀ yìí. Tó bá lọ bá àwọn tí ń tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀, wọ́n ń jẹ́ èèyàn látàrí máa lórúkọ ẹ̀. Ọ̀tọ̀ lẹ́ni tí èèyàn kọ́pì, pé mo kàn kọ́pì ẹ kí n kàn máa ṣe bí rẹ. Ọ̀tọ̀ lẹ́ni tí èèyàn lọ bá pé sọ mí di nǹkan. Sọ mí di nǹkan. Rúmọ dẹ̀rẹ̀ lè mọ̀ ríra rí. Yes, títí tí Paso fi lórúkọ, òun àti Wasiu Ayinde ò jọ lé ẹ̀ǹkántà, wọn àjọ mọ́ra. Tí Paso fi lórúkọ tó fi jẹ́ èèyàn, táyé fi mọ̀ tó kìkì ẹ̀ fi kàn jáléjáko, òun àti Wasiu Ayinde ìríra. Ṣùgbọ́n kí Currency tó jẹ́ èèyàn, kó tó jẹ́ èèyàn, ń lọ sílé Paso bí ìgbà téèyàn ń lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ tí lọ ń ṣàtìpó ni. Ó lè má bá fọṣọ, ó lè má bá lagi, ó lè má bá dáná. Ṣùgbọ́n nígbà tó ń lọ, ẹ sọ wípé kí Currency ṣẹ́ èpè sí, tí ò bá mọ̀ wà lọ́kàn rẹ̀ nígbà náà wípé Ọlọ́run tí n bá kàn lè dàbí Paso lásán ó ti tó mi láyé. Ọ̀tọ̀ ni plan àwọn méjèèjì, ọ̀tọ̀ ni àdìsọ́kàn wọn. Kan sọ wípé ìnámọ̀lẹ̀ amọ́lú bìníyàt wàlíkúnlé múrí mọ̀nàwà fàmọ́kánná ti jìrátù ilallahi wa rasuli àjìrátù ilallahi wa rasuli. Gbogbo iṣẹ́ pátápátá láyé pẹ̀lú àníyàn, gbogbo èròǹgbà tẹ́ ẹ fi sọ́kàn pẹ̀lú àníyàn ni.
tó bá dàníyàn tí ẹ ń torí tọlọ́run Ọlọ́run san ọ́ lẹ́san torí tọlọ́run àti tànábì. tó bá dàníyàn torí tayé Ọlọ́run san ọ́ lẹ́san torí tayé. èròǹgbà Wàsíù Àlàbí Pasuma sí Wàsíù Àyìndé ni pé mo kàn fẹ́ mọ́ kọrin bẹ́ẹ̀ ni ṣe ń kọrin. òun ò tiẹ̀ rí èròǹgbà náà pé òun lè lówó, kò fọkàn sí pé òun náà lè jẹ́ èèyàn díẹ̀. bọ́ọ̀ tó ń gbà yẹn ló wà máìndì ẹ̀. Ọlọ́run dẹ̀ ní kógo dé bá ń bẹ̀. bọ́ kọ́rẹ́ǹsì ti ṣe kọ́rẹ́ǹdì kò fìgbà kankan sọ pé òun gbà fún Paso. ẹ̀yin ò mọ nǹkan tẹ̀ ń sọ ní ìgbà wo lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fújì. ọjọ́ orí kọ́ náà fi ń ṣe. Paso ló sọ fújì dìrọ̀rùn torí kálukú yín ẹni tó ń lo social media fi lè gbọ́. bí mo ṣe wà yìí di sìn yìí dè ní Ọlọ́run mo mọ àwọn ọ́fíìsì tó jẹ́ pé tí n bá ń lọ bẹ̀ mí ní tí n bá fi orin fújì tí n bá fi fújì tí n bá fi ṣe ringtone mi tẹ́lẹ̀ tí n bá fẹ́ wọnú ọ́fíìsì yẹn tí mo fẹ́ lọ gbaṣẹ́ màá yọ kúrò. yes Yorùbá dẹ̀ ni wọ́n. that is ibi tá a rí orin fújì gẹ́gẹ́ bíi pé orin yìí orin táùtù ní dé. bọ̀ Paso ló sọ di tó ń kálukú ń gbọ́. Paso ló dé ẹni tí wà ń tutù tí ń rìnrìn tutù tí everybody fi ń wò pé dájúdájú Danfo òsì èrè ẹni tí ń wà lọ ya wèrè. the fact pé èèyàn ń kọrin kò túmọ̀ sí pé kéèyàn ó yọmọ gànfẹ́ bá a ti bí ni láàárín. ẹ ń fi bí Paso àti Currency ṣe jẹ́ ẹ fi ń wé bí Paso àti Wàsíù Àyìndé ṣe jẹ́. Wàsíù Àyìndé ti ń sọ wípé orin tóun gbádùn nínú orin Pasuma kò ju Justo náà ní Justo náà ní Paso. ẹ lọ wo gbogbo àwọn ibi tí Wàsíù Àyìndé bá ti ń sọ̀rọ̀ nípa Paso ẹyọ kan tí ń múnú láti ẹjọ́ ẹ̀ kò dẹ̀ bí bọ̀bọ̀ yẹn nú kò bí bàbá yẹn nú. ẹ má bínú bàbá bó ṣe ká mi lára sí ni ẹ má bínú pé mo pè yín orúkọ náà fi pọ̀ baládé. yes kò bí Paso nú kéèyàn máa sọ fẹ́ni tó mọ̀ wípé nọ́mbà 2 lẹ́yìn rẹ ni òun ló kàn lẹ́yìn ẹ bàbá àwọn ọmọ kan ni ọ̀gá àwọn ọmọ kan ni kó mọ ní Justo nìkan lórin tó kọ tó dùn mẹ́nu jù. orin over 20 years over 25 years Justo nínú gbogbo ọ̀rọ̀ tí mo sọ pa Paso kò sí kan tó dùn mẹ́mi nú rí. mo kàn máa wò pé ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ torí tálára bá ti láàrò òru èwo tí yín tẹ fẹ́ mọ pósùn ó kó àìsàn ó kó àìwo. Paso ti ní more than 50 album tó ti ṣe, more than going to 500 1000 live record tó ti ṣe. ó wá lẹ́yọ kan tó dùn mọ́ tó láìkì jù nínú ẹ̀ ó ní Justo náà ni. so ó túmọ̀ sí pé gbogbo yòókù trash ní lójú ẹ. ṣé wàá fẹ́ fi wé Paso tó wà náwó Currency sókè. Paso tó ń gbé Currency lọ bá Fẹ́mi Adébáyọ̀ tán fi jọ ṣe fújì tàbí tíátà. astagafurullah. ó wá dẹ̀ mélòó tí Wàsíù Àyìndé pé Paso pé ó yá jájọ lọ kọrin bí báyìí. ṣé gbọ́n tá à ń sọ ní sẹ́yìn ṣe Yorùbá ni ṣé Ìgbò níyìn ni ṣé Gèdè níyìn ni. mi kì í láì kí n máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí tó ti bá ń gbọ́rọ̀ mi ó máa ń run mí nú. mi dẹ̀ kì í fẹ́ kó dàbí gba pé orí péjì tèmi ó yà ń chase clouds láti lè jẹ́yàn. ṣùgbọ́n téèyàn bá gbọ́rọ̀ dé stage kan máa ń bíyàn nú gbà mí. ibo lẹ ṣe fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Wàsíù Àyìndé ò sọ̀gá Paso òun náà mọ̀. Paso kì í ṣe ọmọọṣẹ́ Wàsíù Àyìndé. Paso mọ̀ ó jìnnà síra wọn. Arábàmbí tí wọ́n dá sílẹ̀ Paso ló kérò lọ bá Wàsíù Àyìndé. mélòó nínú àwọn tán jọ já Arábàmbí ló jẹ́ sàwáwù Wàsíù Àyìndé. mélòó nínú àwọn tán jẹ́ Arábàmbí ló jẹ́ pé true Wàsíù Àyìndé ló ṣe wọnú ẹgbẹ́. mélòó nínú àwọn tán jẹ́ ọmọọṣẹ́ tó jọ ọmọọṣẹ́ sí Wàsíù Àyìndé tí ń kọrin bíi Wàsíù Àyìndé tí ń lo temptation Wàsíù Àyìndé tí ń lo model Wàsíù Àyìndé ló wà nínú Arábàmbí. Paso ló kérò wọnú Arábàmbí. Paso ló kérò jáde nínú Arábàmbí. nínú pé èèyàn bá gbà fún yàn kò sí tó lè ṣe fún tán. nínú pé èèyàn bá gbà fún yàn kò síbi tó lè jà fún tán dé. kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kí Paso kó ṣe tó ṣe yẹn ju wípé ó fẹ́ kó wà recognize. mo gbà fẹ́ nìyí mo dẹ̀ fẹ́ káyé mọ̀ pé mo gbà fún.
tẹ́ bá ti rí mùsùlùmí tí bá ń jà tó múra kankankankankankan, tẹ́ bá rí àwọn Boko Haram ní ìsìn wọn làwọn ń jà nítorí Islam, ṣé wọ́n rí ànábì Muhammad ni? Sànábì Muhammad kọ́ wọn kí o, but why? Because they like him. Wọ́n wá ń fi bójúbójú, wọ́n fi ń ṣiṣẹ́ burúkú, wọ́n ń claim pò ní torí pé wọ́n ti like. Bẹ́ẹ̀ lọ́rọ̀ life ṣe wà sí, torí pé Paso like Wasiu Ayinde ló fi play loyalty, ló fi kó ẹgbẹ́ yẹn jọ fún. Wasiu Ayinde wọn bí dá kó sọ pé òun ló ń kó Arabambi jọ, Arabo lòun, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Òkú Arabambi jọ, ó lè fi kọrin Arabambi olówó ìyálùmọ̀ ṣàṣẹyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn tá a bá sì nílé ẹrú tọmọ ní ìfẹ́ ní lójú ẹ̀. So láńtẹ̀mù méjì fún ni, ẹ̀mọ yántẹ̀mù tí Paso ṣe fún Arabambi ni. Paso ló la Arabambi, ṣùgbọ́n fi Wasiu Ayinde ṣe number 1 nílé yín ẹ̀yin méjèèjì, nílé yín ó possible kó di ọ̀la kẹ́ ẹ dá church sílẹ̀, kẹ́ ẹ dẹ̀ mú ẹni tó jẹ́ wípé kì í sóun ló ní church, ẹ̀yin kó jẹ́ yín lẹ kọ́ church, kẹ́ ẹ dẹ̀ gbẹ́ nìkan wá kó wá ṣe pastor ńbẹ̀. Téèyàn bá dẹ́gbẹ́ sílẹ̀, the fact pé ilé yín náà ti ń ṣe meeting kò túmọ̀ sí pé kó jẹ́ yín lẹ jẹ alága abẹ náà. The fact wípé Wasiu Ayinde ni number 1 Arabambi, kò ń sọ pé Wasiu Ayinde ló ní Arabambi o. Ẹ lọ béèrè, ẹ lọ tún gbogbo live yẹn gbọ́, ẹ lọ tún gbogbo live yẹn gbọ́. Ẹni tó bá ní nǹkan impact ẹ̀ ló máa jù mbẹ̀. Torí wa Paso, ẹ pé gbogbo àwọn tó wà ní Arabambi ń gbà yẹn, ẹ pè wọ́n jọ, ẹni kó ní kálukú kó wá sọ ẹni tó torí ẹ̀ lọ sínú Arabambi family. Bóyá ká tiẹ̀ kúkú tún gbogbo ẹ̀fọ́ ká ṣe tún tò láti ilẹ̀. Ṣé kí ló ń ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwa tó jẹ́ pé a jẹ́ fans Paso là ń gbé mì ni. Look at me, à ń gbé mì ni. Ọjọ́ ń bẹ lórí o, à ń gbé mì ni o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbé mì. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, bàbá tó bí èmi mo bá tó ń gbọ́ Paso ni. Mo gbọ́njú bá pé ń gbọ́ Paso tán ń ṣe kàlẹ́ndà ó ní. Bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ sọ̀rọ̀ ọjọ́ orí, lẹ́mọ̀ sọ gbogbo ẹ̀. Táwa tá a ti pé yes a gbàgbé 40, a ti gbàgbé 40 sẹ́yìn, a ti gbàgbé pa 40 sẹ́yìn. Tó bá fi jẹ́ wípé a gbọ́njú mọ́ pé Paso ti blow, kí ló wá kù? So ọ̀nà tó gbàjúra wọn lọ ó ti pọ̀ jù, ó lọ́ǹgì. Ẹ má fi pé bí relationship ti Paso àti currency ní, ẹ má fi wé ti Paso àti Wasiu Ayinde. Nínú ìfẹ́ ni Paso ti ń bá Wasiu Ayinde ṣe. Nínú tí currency ó jẹ́ lọ́la ló gbé lọ sọ́dọ̀ Paso. Tí currency ó jẹ́ lọ́la ló gbé dọ́dọ̀ Paso. Kì í ṣe pé bóyá torí pé ó nífẹ̀ẹ́ ni. Kì í dẹ̀ wá ṣe torí eléyìí, iṣẹ́ ìgbà tó di eléyìí ló tó di pé currency ló ṣẹ̀ṣẹ̀ ń dọwọ́rú fún Paso. Ó ti dọwọ́rú láti 2013 ló ti kọ́kọ́ dọwọ́rú. Nígbà tí live yẹn jáde ní o 2013, bóyá ti 2012 ní o náà ti jọ ń fà bọ̀, bóyá 2011 ní o. Bọ̀ àtìgbà tí social media yìí ti di tajá tẹran, tí wọ́n ti ń rèétí borí àwọn olórin bá ṣe lówó tó, àtìgbà yẹn ni currency ló ti ń dọwọ́rú wípé wọn mọ̀ pé òun ti lówó ju ọ̀gá òun lọ. Fine, iye tó rí o ní, iye tó bá rí o ní. Wọ́n ní kí ló sọ̀rọ̀ pé bóyá owó tó bá kójọ là ń sọ ni. Iyì rẹ lágbàáyé ní kókó. Ilé mélòó ń Gbénga Adébóyè kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀ dọ́là. Yes. Ilé mélòó ni epo àkàrà kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀ dọ́là. Ilé mélòó ń Barrister kọ́? Ayé ń sọ̀rọ̀ ẹ̀ dọ́là. Sọ mọ iye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti lówó tá a ti gbàgbé wọn. Nígbà ẹ bá ti wá gbé tẹ́ ti ṣe àwọn ṣẹ́ bìrìbìrì kan lẹ́yìn, tẹ́ ti ṣe àwọn oṣólẹ̀ kan, tẹ́ wá fi orin ṣe bojúbojú, tó wá ń fìyẹn mọ́ fi kàńtà bì, kí ló kà wá pẹ̀lú ẹ? Ṣé field kan náà, sọ́nà kan náà ni Paso àti currency jọ tọ́ ni? Wọ́n lè jọ mọ́ kọrin, oníkálukú ló mọ tí ń ṣe lẹ́yìn tó bá kọrin tán. Mi ò mọ tó ń ṣe lẹ́yìn o, mi ò wádìí ẹnì kankan yín. Ṣùgbọ́n oníkálukú tó bá jẹ́ pé ọ̀rọ̀ orin, iye orin tó ń kálukú tà ló bá fi di ọlọ́rọ̀, tó di ọlọ́rọ̀ ni. Orin mélòó ni currency tà? Èèyàn mélòó ló pè lélẹ́rẹ́? Èló wọ́n fi ń pè? Èló wọ́n fi ń pè Paso? So mọ bí tó o ti rówó ẹ lẹ́yìn.
má wulẹ̀ tán náà rẹ̀ ń dìde bí kán máa ṣèwádìí owó ẹ̀. Currency mo tún fìyẹn bá wí, má tán náà rẹ̀ ń dì í, má wulẹ̀ wú sẹ́ni tí ò bá yọ owó sí, má dán owó ẹ̀ náà lé yín jẹ́jẹ́. Torí tó o bá ti téèyàn bá tọpasẹ̀ odò jù, èèyàn abólúwẹ̀rí pàdé. Tí social media bá sọ wípé nọ́mbà báyìí ló wà, gba nọ́mbà yẹn bí ọpẹ́, máa náwó ẹ lọ. Social media tó ń sọ pé tó ń rètí yín, àkáǹtì ta ná dé rí, àkáǹtì ta lèmi dé rí nu yín, ta ló mọ iye tẹ́ ń gbà, sẹ́yìn ó sọ iye tẹ́ ń gbà ní, ṣé Yorùbá mọ̀ sọ iye tí bá ń gbà lórí iṣẹ́ rẹ̀. So tí social media bá sọ pé iye báyìí ló ń gbà, tó bá yẹ kó jù bẹ́ẹ̀ lọ kò dìjà, máa náwó ẹ lọ, wọn sáà ní gbowó ẹ lọ́wọ́ ẹ. Irú ọ̀gá ẹ ló wà máa wú sí torí pé wọ́n sọ nǹkan kankan kò work. Padà sórí ọ̀rọ̀ Wálé Ẹrúọba àti Abubakar Abdullahi, ẹ rí i pé mo sáà ń wo orúkọ yẹn. Wálé Ẹrúọba yẹn òun sì ti popular dáadáa, ṣùgbọ́n Abubakar Abdullahi yẹn mo mọ̀ pé òun náà fẹ́ fi wó kọ ni. Tí bá ṣe pé ó fẹ́ fi wó kọ, bó ló ṣe máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nínú ẹ̀bẹ̀ tó sọ pé òun bẹ olóòsà apology video, ó tún wà ń sọ̀rọ̀ tí ó mọ̀ múnú bí ẹ tó ń bẹ̀. Nígbà tó bá ń sọ wípé bóyá torí pé bóyá torí pé ó kúrò lẹ́yìn yín ọlọ́dà pé sìn, bóyá torí ẹ̀ lẹ́ fi ń bínú. Ṣé ìyá mọ̀ sọ bá ń fẹ́ tí bá ń bínú lọ at your age? Torí ẹ̀ ní fi ń bínú, so inú yẹn ó wà rọ̀ àbí? Tán bá sọ bẹ́ẹ̀ sí ọ, sínú rẹ̀ ó rọ̀. Ẹ bá fẹ́ parí nǹkan ẹ parí ẹ̀, tẹ́ ẹ bá fẹ́ wó kọ ẹ já mọ̀ pé ń wó kọ. Kí ni ìtumọ̀? Ọ̀rọ̀ àti gbàwo sí gbàwo wá nìyẹn. Ẹni tó sọ pé ń parí ìjà yìí, tó sọ pé ó bẹ̀bẹ̀ yìí, ìgbà wo ló wíwá pò ń bẹ̀bẹ̀? Wọ́n ń sọ lè bu àgbà. Yorùbá dẹ̀ máa ń wo ojú ju ẹnu lọ. Nítorí sọ lẹ́nu kan Yorùbá bí reaction rẹ sí ń tán sọ. Nítorí sọ lẹ́nu o lè máa fi ṣàwàdà, kò kàn wọ́n gan. Ṣùgbọ́n bó o ṣe ńgbà tí wọ́n sọ̀rọ̀ èsì rẹ gangan náà fẹ́ gbọ́. Currency nìkan ni ó mọ bẹ̀bẹ̀ ọ̀gá mi yóò sì tún pa ẹ̀ mọ́ kí ni ìtumọ̀ yẹn? Tán bá sóògùn làyà fọmọdé, ẹbẹ́ gbẹ̀rẹ̀ ní ìbájà. Àwa ti mọ̀ pé ìjà ti parí. Wálé Ẹrúọba, mo fẹ́ fàsìkò yìí, mo fẹ́ fi wọ́ọ̀nù ẹ gangan mi mọ̀ ẹ́ jẹ́ o, mi ò dẹ̀ pẹ̀gbẹ́ ni wá o, ṣùgbọ́n àgbà kọ́ ni ọgbọ́n o, àgbà kọ́ lọ́gbọ́n, ọlọ́gbọ́n dẹ̀ máa gba ọgbọ́n ọlọ́gbọ́n mọ́gbọ́n ni. Orúkọ tó o ti méèkì yẹn ó ti wà òkè bẹ́ẹ̀ yẹn, máa ṣe nọ́mà lọ, gbàgbé pé o bá ń chase clout láàrin Currency àti Paso. Kì í ṣe pé à ń bẹ̀ ọ́ pé o stop, kọ̀ọ̀kan wá ó rọrùn, ìwọ pawó àwa náà èlò kọ ni, tàbájọ́ ń fà ní ìsìn wọ́n fẹ́ ó kọ́ ó mọ̀ wá fáwa, àwa ṣẹ̀ ń bọ̀ ni. Ìwọ ní ìsìn wọ́n ti monetize page jẹ, ìwọ náà mọ̀ pawó fine. Ṣùgbọ́n lábẹ́ rẹ̀ kí la fẹ́ gain? Kí lorúkọ yẹn fẹ́ fetch wá lọ́la? Èèyàn kan ní Báyọ̀wá Films and Records International nígbà ayé ọ̀dádá, nígbà ayé no comment láàrin Paso àtòṣùpá. Báyọ̀wá Films and Records International àmàrímọ́lẹ̀ ni Paso àtòṣùpá tó dàrin wọn rúnjọ́ náà, wọ́n mọ̀ sí wa, a máa ń gbúrò wọn. Ẹ jẹ́ káwa náà máa ronú dáadáa lórí gbogbo tá a bá fẹ́ ṣe o. Ẹ jẹ́ á máa ronú dáadáa lórí tá a bá fẹ́ ṣe. Oní Paso kọ́ ló ní ilé Amẹ́ríkà, Atlanta, Georgia. Oní Alpha Omega ló ní. Ókè o, ẹ ṣé o. Nígbò tí jẹ́ Alpha Omega yẹn, ṣé tá a bá dé orúkọ ẹ̀ dé orí pépà yẹn, ṣé orúkọ ẹ ló wà nínú next of kin? Kí n ti ọ? Kí ni ti ọ? Tán bá fún ẹ lówó, ó yá tún lọ wọnú aláyé yẹn, kí lèrè tó fẹ́ jẹ́ mbẹ̀? Ṣé ìyẹn wá túmọ̀ sí pé wọ́n ní? Káàtì ẹ̀ á sọ pé Paso ti ẹ̀ kọ́lé kankan rárá, sọ ọ̀rẹ́rù rẹ̀ ń ta. Ẹ máa lo làákàyè náà. Ká ní Paso ò kọ́lé rí, ká ní ò bá wọn ra blọ́ọ̀kù rí láyé ẹ̀, ọ̀rẹ́rù rẹ̀ ń ta bí? Ṣé iye tí Paso bá ná so sì lè ná? Àwọn ìbéèrè tí mo fẹ́ bi ọ́ nìyẹn. Gbàgbé Currency, ká gbà pé ní èjì tó wà yìí, iṣẹ́ tán rán orógùn rẹ pé kó torí bomi gbóná náà torí bọ̀, tí wọ́n ò mọ̀ pé tán bá rán ẹ níṣẹ́ ẹrú ó yẹ kó o fi tọmọ jẹ. Wálé Ẹrúọba, ìwọ ni mò ń bá wí o.
tí làákàyè rẹ ò bá sọ bẹ́ẹ̀ fún ọ òkè sówó tí Paso bá wá ṣé owó tó ń bẹ lákàntì Paso só wà lákàntì rẹ ẹ má jẹ́ kán mọ̀ tìyìn gbogbo àwọn kinní wà ní rẹ́kọ̀dù gbogbo nǹkan tó bá ti ṣe tán rìkọ́dù fídíò ẹ̀ tán rìkọ́dù ẹ̀ sílẹ̀ as audio tí wọ́n bá kọ sílẹ̀ tó wà written tó jẹ́ pé in the next 20 years wọ́n lè lọ mú kọ́pì ẹ̀ wá èèyàn ò kì í ṣe nǹkan tí ò bá tọ́ síbẹ̀ kó lu ẹ̀ má bàa máa bẹ̀bẹ̀ tí ò yóò bẹ̀ ìwọ náà mi ò understand ẹnìkan tí mo mọ̀ tó ní làákàyè jù tó rọrùn fún láti jẹ́yàn láti máa jẹ́yàn lọ tó dẹ̀ fà á ti fi ń jẹ́yàn lọ náà ní Paso yẹn kọ́ ló kọ́ àwa yòókù kó gbọ́n wa ni ọgbọ́n tí ń bẹ lórí ẹ̀ mo fọ́ Ọlọ́run búra kò sí lórí ìkankan wa mọ́ Nàìjíríà ọgbọ́n yẹn ti pọ̀ jù ó ní làákàyè ó mọ̀ pé tó o bá ti sọ ní ìsìn yìí ọ̀tọ̀ọ̀tọ̀ láyé ó mọ̀ pín sí kì í ṣe pé kì í fi bú ẹnì kankan Paso ní làákàyè ju gbogbo wa yòókù lọ and that is why tẹ́ ẹ ṣe máa rí ọ̀rá ń lọ ń lo ẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ the more tán sọ pé bàbá jẹ́jẹ́ ni the more tóun náà ń wá jẹ́jẹ́ yẹn toró mọ̀ pé tán bá yín un léni tóun bá fọkọ̀ lọ́la gbogbo ẹnu táyé fi yín un ni wọ́n tún fi bú òun ó mọ kó fún ẹ lésì ó mọ kó náà lọ sọ fún àwọn afasínò kan máa bú ẹ padà bọ́ kò ní ṣe bẹ́ẹ̀ tí bàbá yẹn fi ju gbogbo ará yòókù lọ nìyẹn àti Wálé ẹrú ọba àti Abubakar Abdullahi mo fẹ́ fàsìkò yìí mo fẹ́ fi jẹ́ kẹ́ mọ̀ pé tóníkàlùkù tó gbọ́ o ẹ fà wọn tán ti jẹ́ èèyàn sílẹ̀ ẹ pọ̀sù tí yín bẹ́yìn náà ó sì rí jẹ́ èèyàn ìwọ Abdullahi Abubakar oní tírí lẹ́dà kò lè tó kọ́rẹ́ǹsì lọ tú dànù sọ pé láyé ẹ ò tún sọ bẹ́ẹ̀ mọ́ mo fẹ́ kó o ṣe apology video kó o sọ pé ò ní sọ bẹ́ẹ̀ mọ́ ṣebí wọ́n gbogbo yín lẹ dúndùn pé kọ́rẹ́ǹsì lówó ju Paso lọ́nsìn ṣùgbọ́n kọ́rẹ́ǹsì yẹn nígbà tán mú lọ bá Paso lẹ́kọ̀ọ́ ṣòkòtò kan ló wà ní ẹ̀ǹjọ́ náà ṣẹ́ẹ̀tì kan kí ló wá dé tẹ́ fi dúndùn opó lówó ju Paso lọ nìsín ilẹ̀ tí wọ́n ì tí ì kọ́ kìí ṣẹgbẹ́ ilé tí wọ́n ti kọ́ tán ilẹ̀ tí wọ́n ì tí ì kọ́ sà kìí ṣẹgbẹ́ ilé tán ti kọ́ tán tírí lẹ́dà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni gbogbo ohun tí kọ́rẹ́ǹsì ọ̀jẹ̀ ó ti jẹ gbogbo àsìkò tó yẹ kí kọ́rẹ́ǹsì fi jẹ́ èèyàn ó ti lò tán báyìí ẹ rò pé gbogbo ògo ni mọ́ dàbí ti Paso ni gbogbo ògo kọ́ ló dàbí ti Paso Abbas Akande dà lẹ́nì Adéwálé Àyùbá dà lẹ́nì wọn kú wọn ń bẹ láyé ṣùgbọ́n àwọn náà ò lè sọ pé àwọn ń lo ògo yẹn bá ṣe lò ń gbà náà even gbogbo Múritán dàdà Rẹ̀mí Àlùkò dà Sáfẹ́jú Àmàmà dà láwọn tó jẹ́ wípé wọn ò tún sẹ́ ẹni kankan nìyẹn o ògo tó dé tó tàn yẹn ó ti nígbà tí ètàn òṣùpá ò lásìkò sóòrùn ò lásìkò sánmọ̀ nìkan ní máa bẹ gbére ògo bí ògo sánmọ̀ yẹn kì í wá ní méjì ṣé sánmọ̀ pé méjì láyé ṣẹlẹ̀ pé méjì láyé ẹnìkan ó jẹ́ sánmọ̀ ẹnìkan ó jẹ́lẹ̀ lásìkò tí wọ́n bá ń lo dáúlà yẹn ni Paso fi jẹ́ sánmọ̀ tí òṣùpá fi jẹ́ ilẹ̀ gẹ́gẹ́ bí Barrister ṣe jẹ́ sánmọ̀ ńgbà tiẹ̀ tí Kollington jẹ́ ilẹ̀ sí nǹkan tí ò bá kàn yín ẹ má dá sí nǹkan tí ò bá ṣe kíni tí ò bá kàn yín ẹ má dá sí o ilẹ̀ tí wọ́n èkọ́ ó ṣàgbálé tí wọ́n ti kọ́ nígbà tí wọ́n kọ́ Cocoa House a ní kò sí ilé tó dàbí rẹ̀ mọ́ láfíríkà lónìí nǹkan mélòó wá lára Cocoa House lẹ́gbẹ̀ẹ́ Jericho Mall lásán mélòó lára Cocoa House lẹ́gbẹ̀ẹ́ àìmọye ilé tó wà ní Dùgbẹ̀gàn fúnra ẹ̀ àti àkọ́ lẹ́yìn o ó ti lè gé ẹran jẹ ni àìmọye ilé ni ọ̀gá tó Cocoa House ṣùgbọ́n tí ìṣẹ́gbẹ́ rẹ̀ báyìí bọ́rọ̀ life ṣe rí nìyẹn kò sẹ́ni tó mọ gbèdéke ìrìn àjò ẹ̀dá tí ò tí ì kú tó wà láyé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Mr. Abubakar Abdullahi ibi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ fún àkókò yín tẹ́ fi sílẹ̀ láti gbọ́ mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass ìjàkọ́ bí ó ṣe pé ká fi pera wa ṣàkíyèsí náà ni fáǹsì náà ń gbogbo wa ṣùgbọ́n bá a ṣe ń jẹ́ fáǹsì yẹn ká má jẹ́ kí nǹkan tó máa tá ní ìṣorúkọ wa lọ́la ó tẹnu wa bọ́lẹ̀ Ọlọ́run á fàánú gbà wá gbogbo ala máa jẹ́yàn lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù tó bá yẹ pé ètò wa yìí tẹ́yin bá rí nǹkan kan dìmú níbẹ̀ tó wú yín lórí jọjọ tẹ́ fi wò pé tá a bá tún drop mi níjọ́ mi ẹ tún máa lé ó máa wù yín láti tún lábàápín nínú ẹ tẹ like
ẹ subscribe sórí page wa, kẹ máa follow wa so that ẹ dẹ̀ tẹ notification bell yẹn so that tá bá ti drop next video ẹ máa lè wà notify. Ẹ ṣé mo dúpẹ́ o. Alákànní Comedy TV yín náà nílẹ̀ kan sí. Ẹ ṣé, ó dàbọ̀.